wá láti lọ́dọ̀ òní ìmísí ìyè wá fún jíjẹ fún mímu fún iná fún kílò lórí ọkọ lórí aya lórí ọmọ fún ìwà láàyè ẹ̀tọ́ wípé ẹ̀dá ayé ìyàn ìyàn.
ọ̀pọ̀lọpọ̀ Olúwa. Tí ó sì wà ẹni tó lè sọ pé kọ́mọ̀sí tí ọ̀dẹ̀ lè sí ẹni tó lè ṣílẹ̀kùn tí ẹnikẹ́ni ò lè tì ẹni tó lè sọ pé kó wá tí ó sì wá gbogbo okun yín gbogbo omi ara àti ẹ̀jẹ̀ ẹ̀kẹ́ aleluya alákọ̀ọ́sí wọn. ẹ̀yin ọlọ́run náà lóko. ẹ lọ sọ fún èèyàn méje wípé ọmọ abá mi dúpẹ́ lórí òkè yìí. Ọlọ́run alààyè gbogbo tí ẹ náwó sí ní ayé tí ọwọ́ yín ọba tí ẹ náwó sí ní Atlanta yìí tí ọwọ́ yín ọba tí ẹ náwó sí ní Amẹ́ríkà tí ọwọ́ yín ọba kí a tó ṣe the next program ní orúkọ Jésù ọwọ́ yìí bá. ẹlẹ́ẹ̀kejì yìí mọ̀ sí àmì kankan àmì tó rinlẹ̀ tí bẹ́ẹ̀ yá mi jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ mo ní gbogbo tí ẹ náwó sí láti ẹjọ́ ẹ̀ tí ọwọ́ yín ọba ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì kí ó tó ní the next program ọwọ́ yín bá. ẹnìkan tó pariwo kó sọ pé mo gbá ire náà. ẹ ṣe àmì kan tí ó tóbi. ẹ sọ wípé ẹ ṣáájú ẹnìkan jókòó. mo rò pé ẹ ṣáájú ẹnìkan tó bá rẹ. èyí lè máa kọ́kọ́ sí tímọ́nì. mo ní èyí lè máa kọ́kọ́ sí tẹ̀sí. ṣáájú gbogbo ẹni láti fi ọpẹ́ fún Ọlọ́run. kò sí ohun kó dé ènìyàn jẹ́ orí ọ̀fẹ́ lẹ́yìn rí gbà.
tí ẹnìkan bá sọ pé òun ni ẹ sọ pé kọ́ lọ gbé jẹ́ Ọlọ́run ní ohun gbogbo kò sí nǹkan tí ẹnikẹ́ni lè ṣe àfi tọ́lọ́run bá ṣe tó náà gbogbo nǹkan tí àwọn dájú sọ èmi kọ́ Olódùmarè nù nínú àwọn dá gbogbo yẹn padà sí ọ̀dọ̀ ẹni tí ó ní torí ní ìgbà kan tí èèyàn bá sọ pé mo lè ṣe nǹkan tí mo ń ṣe màá ní irọ́ tí bí bàbá kan tí jẹ́ bàbá kí pẹ̀lú ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí yóò fẹ́ tó àwọn bàbá tó jókòó yìí tí irun gan mọ́lẹ̀ brọ́dà kan wà tí wá gbé wa ní ọ̀sán nínú kọ́ yá mi nínú gbọ̀n bóyá yìí máa lè máa rí yẹn lò díẹ̀díẹ̀ kò wá ní àìjọ bá kí pẹ̀lú mò ń béèrè mo dé mi náà ní àní bàbá akínpẹ̀lú mo jó nínú àṣẹ Ọlọ́run lódò gbogbo ẹ̀yin tí ayéròpẹ́ ẹ̀ lè ní story ló bá jẹ́ pé tí mo sọ yìí ò ti tọ́ mi God will give you a new story ìtàn titun lórúkọ Jésù á kọ́ nípa ayé mo ní a máa kọ́ nípa ayé yìí àṣẹ Ọlọ́run kó ṣe dìbò ìgbà tí ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ń kọrin lẹ́ẹ̀kan wọ́n ní kéèyàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run táwọn èèyàn wá tí wọ́n tó dá Amẹ́ríkà lẹ́yìn ìjókòó tẹ́yìn bá ní ogún ọdún lèmi fi wá mo sì sọ ọ̀sán mo sì sọ alẹ́ mo mú nọ́mbà mo jí aago kan mo lùlù ẹsẹ̀ dábẹ́ tí ẹ̀rọ tí mo lùlù èmi ò dẹ̀ mọ́ gbogbo àwọn kan yẹn ṣe pẹ̀lú túláàsì náà ní ká lọ́ máa kọ́ ni kólókólókóló mo lu wá gómi ìmọ̀ lù mo lu ẹ̀yìn àgbàmọ́lẹ̀ mi ìmọ̀ lù tí wọ́n bá gbé omele lé mi lọ́wọ́ pé tí wọ́n omele ọ̀nà kan ní one line ní èmi àti ìlú ajọ́ kélékélékélékélékéléké torí tí n bá mísì ẹ̀ gbogbo ẹ̀ ló dojú rú adébẹ̀wò fún wa kò sí bẹ́tàǹsì àfìgbà tí mo tó yọ̀ǹdẹ̀ fún Olódùmarè ọjọ́ tí o bá gbé ẹ̀wù rẹ kalẹ̀ fún Ọlọ́run ìgbà náà lọ́kàn rẹ ó tó balẹ̀ àwa bọ̀ ọ̀hún ṣùgbọ́n tó bá ń lu ẹ̀wù rẹ á kàn máa wọ̀ ọ̀ràn jù adẹ́wà tó máa fi atẹ́kùn sí ọ tí ó máa rọ̀ lọ́rùn bó ṣe ń la agolo atẹ́kùn tuntun ó tó máa fẹ́ sí ṣùgbọ́n tó bá ti yọ̀ǹdẹ̀ fún adẹ́wù ìrìn àjò tí a rìn fún 20 ọdún wọn la wá ń fi àṣẹ rọrùn ní nísinsìnyí ọjọ́ tí a lọ àbí ẹ̀mí àti àwọn òmìnira ń bá ṣe àbí ìbò jẹ́ wípé gbígbé yẹn lu abracadabra ẹnì kìíní wọn ò fún ẹnì kejì wọn ò fún ẹnì kẹta wọn ò fún ẹnì kẹrin wọn ò fún àwa lẹni karùn so bó ṣe débẹ̀ gan ló ti gbà fún Olódùmarè ọwọ́ rẹ ni mo fi ẹ̀mí ẹ̀mí yìí ẹwẹ ẹ máa rẹ́rìn ayọ̀ ó tó nínú àṣẹ Ọlọ́run Olódùmarè àwọn ìlẹ̀kùn kan wà sà ní tó ní ìdí ni wípé kéèyàn ká àbí àníwájú ẹ̀ ó dandan kó ṣí bó bá rí bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo ìlẹ̀kùn tí ẹ kàn tí kò ṣí bàárọ̀ sótò di kàbàrà kí ó tó di the next program ilẹ̀kùn yẹn máa ṣí fún ayé wa mo ní ilẹ̀kùn náà yóò ṣí àṣẹ Ọlọ́run kò ṣe mọ́ ọwọ́ aṣọ fún mo ń sọ testimony tó ẹ máa gbàdúrà màdẹ́fẹ̀kẹ́ gbàgidi kan tó bá tó àkókò ẹ ka nìkan díẹ̀ nínú ọ̀rọ̀ lọ́wọ́ adébàdúrà ṣùgbọ́n láti jẹ́rìí agbára Olódùmarè kéèyàn máa sọ fún níyàn ẹ tó ìtàbí mi tó sọ mi pé mú inú mi dùn kí n lè fún ọ ní físà tó ń wá mo ní èmi kì í mú lóyìn dùn Olódùmarè nìkan lè mú lóyìn ó ní sẹ́ mo ti àbí àrè mo ní kí ló ní tí mo fún mi lẹ ní amọ̀ tí ó dé fún ó ní ayẹ́pẹ́ dọ́kúmẹ́ntì mi ọ̀nà lẹ́bi mi mọ̀kọ́ jẹ́ láti jọ mo tí wọn àbí àmì ìtì ju orúkọ kan náà mo jẹ ẹ bá fún mi fún bẹ́ẹ̀ bá dẹ̀ fún kí mo fẹ́ bá yé mi Ọlọ́run ṣeun àfikún ní gbogbo nǹkan Yorùbá ní wọn sọ pé kò sí ẹnikẹ́ni tó rin ìwò lọ sí gbági ṣé ẹ máa fi ti jẹ́ gbági òṣùtàn àràkún ní òṣùtàn
kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run ò dá lọ́lá, kò sí láyé yìí tí ẹnikẹ́ni tó lè sọ pé òun ò ní kankan. No, ẹ ní nǹkan. Gbogbo ohun rere tí Ọlọ́run gbìn sínú ayé yín ó dẹ̀ máa jáde. Ẹ̀sìn sàrà àmọ́ iye ọdún tí Éfà fi wà nínú Ádámù tí Ádámù ò sì mọ̀, ó dẹ̀ ń gbé Éfà káàkiri kò sì mọ̀ àfijọ́ tó sùn tá tó fà jáde nínú ẹ̀. Sẹ́wọ̀n pé lóru òní yìí ire tí ẹ ti ń wá ní ayé yín tí ẹ ò sì mọ̀, Olúwa yóò gbé jáde. Mo ní Olúwa yóò gbé jáde. Olúwa yóò gbé jáde. Olúwa yóò gbé jáde. Àṣẹ Ọlọ́run kó ṣe mí. Wẹ́rẹ́ ó ní níbo ni mo ń lọ? Mo ní Amẹ́ríkà. Mo ní níbo ní Amẹ́ríkà? Mo ti gbàgbé ibi tí mo lọ. Ẹ̀mí orílẹ̀-èdè yìí gan ti pọ̀ jù. Florida la ń lọ gbà yẹn. Dora Monti or something like that, Florida or something like that. So mi tẹ̀lé rántí, mo ti cram gbogbo ẹ̀ o. Ṣùgbọ́n sẹ́yìn pé ẹ̀yin tẹ́ ti ṣe tàbí ìmọ̀ tí mo sọ yìí. Gbogbo tí mo cram pátá ti lọ fẹ́ẹ́. Mo ní Amẹ́ríkà, ó ní níbo l'Amẹ́ríkà, mo ní àl'Amẹ́ríkà. Ó ní mi mọ state tí wọ́n lọ, mo ní state àní United States of America. Therefore, ó tún bẹ̀rẹ̀ synoptic gospel. Ṣé èmi ò ti di lecturer gan, mo tún ti gbàgbé pé Matthew lọ bẹ̀rẹ̀ rẹ̀, Luke mo fi bẹ̀rẹ̀. Mo ní sorry, mo ní Matthew, mo ní okay, go ahead. Tọ́lọ́n bá ti parí iṣẹ́, sẹ́rí ibi tí ó kù sí ní ọ̀rọ̀ yìí, Ọlọ́run yóò jẹjú ẹ̀. Gbogbo ẹ̀yin tí pépà yín wà ní ọ̀nà. Testimony tí mo ń ṣe yìí yóò gbé jáde fún. Mo ní yóò jáde. Láìsí query, láìsí questioning kankan from any angle. Láìsí comma, láìsí full stop, láìsí wá wí tiẹ̀, láìsí come and explain to us. Lórúkọ Jésù ẹ̀ mọ́ yóò gbé jáde. Kò jẹ́ wàá béèrè simple question lọ́wọ́ ìyàwó mi. Àjọ̀dún lẹ́gbẹ̀ẹ́ ó ní ìyàwó mi níbẹ̀. Oníkúlódé àwọn méjì fẹ́ lọ sí Amẹ́ríkà bọ́lá fẹ́ lọ náà ni. Ó ní àwọn ọmọ wa, mo ní wọ gan ọmọ mi tó tọ́jú, mo lè tọ́jú ẹ̀ tí wọ́n á tọ́jú ẹ̀. Ilé Ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ olókè. Oníṣòwò ti tán, kí mo tó fẹ́ sá tọ́ bá béèrè náà lè jẹ́ ẹ̀fẹ́. Ìsàkójú kọ́sá ti ń bá gbàtó yàtọ̀ bá béèrè kankan mọ́. Ló bá ní mọ́ lọ́kẹ́ bá mú pásítọ̀tù tó wà. Ìjọsáyé kò fo méjì kí wọ́n láti padà wá sàbújá kó ní mọ́ ọlọ́mọ́tò gbàgbá ní ó ní lórí ìwà náà tẹ́kì mo ní wáì léṣẹ́ pé mo rí rí first time mo ní wáì ní ìlú àdókọ́bà fún kíni ó ní àti fún ọ nìyí mo sì wò ìyàwó mi lẹ́gbẹ̀ẹ́ mo yá fọ́ ọmọ lórí ilẹ̀ ìgbà bá ti sí wọn gbọ́dọ̀ tó tì mo yá fi system mi lọ. Mo dó nínú agbára Ọlọ́run àgbà. Ẹ̀mí mímọ́ wò. Gbogbo ọkàn tí ń bẹ nínú ìpéjọpọ̀ tí wọ́n ti ń kan kùn bíi tèmi náà. Ilé ọmọ tẹ́ kan ilẹ̀kùn lé lórí. Ṣùgbọ́n ilẹ̀kùn yẹn ṣí fún yín lónìí. Mo ní ilẹ̀kùn ṣí. Ní orúkọ Jésù ilẹ̀kùn ṣí. Ní orúkọ Jésù ilẹ̀kùn ṣí. Àṣẹ Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ni kò rí. Jésù Olúwa wa. Ẹ má gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀ o. Ẹni tí ò ní ọ̀nà tí pílẹ̀ bá kọjá nílé wa báyìí tá a bá juwọ́ sí. Bá a kí bàbá mi ti ń bẹ lọ́wọ́. Bá a kúrẹ́ bíbọ kò sí kankan tó jíṣẹ́ rí. Bá a dẹ̀ lọ bẹ́ẹ̀. Pẹ̀lú gbogbo àdúwọ́ sí ẹran kò jẹ́ dáhùn. Àwọn náà la máa ń fi rìn káàkiri gbàgbà. Kò tí sí ọdún kan tí mi ní wọ plane tí ó sù mí. Màá sì jókòó ní plane báyìí máa wò pé so possible láyé mi. Gbogbo tí wọn náà rò wí pé ṣé kìíní lè possible. Gbogbo tẹ́ rò ó ti late. Mo sọ fún àwọn ènìyàn wípé ibi ìní òye ti tó yé mi pé àṣẹ aago àṣẹ máa ń yí padà.
torí nílé lọ́hùn àwọn ọmọ kí wọ́n yí níta wọn fi gbàdúrà níwájú láago ṣiṣẹ́ sí àti lọ́nà tọ́ba pọ̀ tí ọba gbọ́ràn gan èèyàn á sì yí padà gbogbo tó fi àyípadà ní ayé yìí ní orúkọ Jésù àṣẹ Ọlọ́run yóò ṣe é. Ìwọ lè rò pé ọjọ́ ti lọ o lè sọ pé táì ti lọ pé kò sí táì mọ́ ṣùgbọ́n wọ́n á tún yí padà pé irọ́ lọ padà wákàtí kan padà wákàtí yàrá padà everything ẹ̀ tó change gbogbo tí ó fi àyípadà nínú ìṣẹ̀dá kọ̀ọ̀kan tó parí àmì mẹ́ta ti bí méjèèjì ṣe lórúkọ Jésù Olúwa yóò ṣe é. Àṣàlọ́run ṣèdìdí ẹ̀. Ẹ jókòó bẹ́ẹ̀ kí ni tí Ọlọ́run wí. Àbọ̀ ọlọ́ba ló bá kú látàrí wọn. Àwọn ìyanu Olódùmarè tí ó mú ọ gbàgbé ìbànújẹ́ láti bí ọ lórúkọ Jésù ẹ̀mọ́ yóò ṣe láyé wa. Mo ní Olódùmarè yóò ṣe. Gbogbo tí mo ṣe yìí téèyàn bá sọ wípé mo lè ṣe mẹ́ni ìyá ṣe kò máa ní ọ̀rọ̀ mi. Mo máa tijú gan. Mo lè tijú bẹ́ẹ̀ ṣé wọ́n mi gan. Mi tijú à. Agbára káká mo ní ṣe ogun tí mo ṣe. Okay, hallelujah. You have a new story. Mọ́lẹ̀ máa ní new story. Ẹlú ẹnìkan pẹ́pẹ́pẹ́ wò mí dáadáa mo máa ní new story. Ẹ ṣe àmì. Ẹ bá mi sọ fún ẹ pé ní ìsìn ẹjẹ́ máa kí mi dáradára. Torí àkókò ń bá o. Àti fíìlì fọ́ọ̀mù kí ló ti fi ápẹ́tì. Àṣẹ ẹ̀gbọ́n mi. Gbogbo tó ti yẹ kẹ́ ẹ ṣe tí Sàtánì ò jẹ́ ẹ ṣe. Ibi tó yẹ kẹ́ ẹ dé tí Jésù ò jẹ́ kẹ́ ẹ dé. Ohun tó yẹ kẹ́ ẹ jẹ́ tí Jésù ò jẹ́ kẹ́ ẹ jẹ́. Torí bẹ́ẹ̀ ń bẹ nínú prógámì lónìí lórúkọ Jésù ẹ lọ ṣá. Bàbá ńlá ẹnikẹ́ni kò ní dé yìí lọ́wọ́ wa. Ẹni ká bá sọ pé mo tẹ̀síwájú. Ẹni máa ń lo tó wá. Ó kó mi lọ́wọ́. Lórúkọ Jésù mo tẹ̀síwájú. Máa ń sọ pé tètè níbi tó dókòó sí. Mo ní lórúkọ Jésù wà dí àyè rẹ̀. Mi ìfọ́ àmì yẹn ó máa dí àyè rẹ̀. Ó máa dí àyè rẹ̀. Nínú ayé wa òun ni a fi ògo fún. Ó sọ ayé wa di testimony. Ó sọ di testimony ẹnìkan bí mi lè rí wípé ó ní ọkọ̀ kó di àmúmọ̀ lọ sí US. Wọ́n wá ń sọ itinerary mi èmi tí mo ní tí wọ́n bá bí mi lè rí pé mo lọ ilé wa mo lọ. Mi lọ́wọ́ àjẹni tó ní itinerary mi bí mo ṣe rìn ìrìn àjò ayé mi. Gbogbo ẹ̀yin tí ò ní program. God will give you a new program. Oh my God, God will give you a new program. In the name of Jesus. Ẹ jọ̀ọ́ tó náà mo fi òkú fún Olódùmarè. Nítorí tí ó ṣe, mo lè dúpẹ́ fún ìgbé ayé bàbá Ẹ́sìkì Abíára. Ayé wọn ló mú oyè bá ayé wa. Wọn ló mú adùn bá ayé wa. Mo ń jẹ́wọ́ ní everywhere pé bàbá is a father. Ọlọ́run fún ọ ní ọkàn àgbà àti ẹ̀mí àgbà. Wọ́n lè fẹ́ kó máa dáa fún ènìyàn. Ìgbà tí mò ń bọ̀ gbogbo máa ṣe rìn pátá lọ́wọ́ mo ti sọ fún wọn mọ̀ pé wọ́n bẹ́ẹ̀ bí. A ní máa lọ Ọlọ́run á pa ọ̀ lọ. A tún gbàdúrà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi bí àwọn ayọ̀ nígbà máa ń gbé ni pé ọlọ́pàá nínú yẹn fún kí ọmọ rẹ̀ fún mi. Ṣùgbọ́n Ọlọ́run ṣe bàbá ní àbájá wọ́n ti pèsè fèrè gan tó mọ́ fún lẹ̀. Ibi ọba wù ọ́ ni ọmọ fún lẹ̀. Ọ̀sán ti mọ́ fún kú fún rẹ̀. Bàbá máa ń dàgbà. Ó pín ìṣòdẹ̀ ní orí wọn ti létí. Àrí wọn à ń yọ̀ lórúkọ Jésù Kristi ọ̀rọ̀ wọn kò ní di ìbànújẹ́. Ní ológo wọn àbí ṣe. A ní àwọn aṣíwájú ní ìjọ wa
ọ̀kan nínú wọn ni wọ́n jókòó níwájú wa lónìí àwọn bàbá wa dé lòdì Ọlọ́run fi wọ́n ṣe aṣíwájú fún wa nígbà táwa ní school àwọn ni president mi cabinet member mi mo jẹ́ ń gbà yẹn lọ sí báyìí adúpẹ́ fún ìgbé ayé wọn adúpẹ́ fún ìfẹ́ tí wọ́n ní nínú ayé wa ìlú tọ́lọ́ bá fún àwọn tó bá fi àwọn èèyàn gidi tó bá fi yé èèyàn ká èèyàn ọmọ yìí èèyàn gidi ní bàbá we love you. We love you. Ọlọ́run ajẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa kíní kan tí mo fẹ́ kẹ́ ẹ bá mi bẹ̀ wọ́n mo ti ń bẹ̀ wọ́n látàárọ̀ nígbà tí mo ti dé kíní àjídìwé tí wọ́n ń lò yìí kí ẹ tẹ̀ sí ààrẹ káwa náà ti ẹ̀ mọ́ káwa náà mọ àbí àwọn ọlọ́ba káwa náà mọ rí kíní ìlú díẹ̀ díẹ̀ ọlọ́ ẹ jẹ́ kẹ́ ẹ sí ewé yẹn kí o ẹ jẹ́ ká mú tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o Ọlọ́run ajẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ẹ ṣe kan nígbà tí Ọlọ́run jogún iléèwé kékeré kan fún wa nígbà tí ní last year December tó bẹ̀ lọ kú ẹni tí ó gba àwọn tí kí yan irọ́ ní kọ̀ṣẹ́ tó dáyàn mọ̀ àtẹnu ìṣó ọbẹ̀ làkọ̀yà tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ sì ń tọ́jú ìyàwó ààrẹ lè tọ́jú torí tó bá lọ́lú ẹ̀ dáràn lórí àwọn wọ kòtò wọn dẹ̀ dé mọ́ yáni tẹ́jẹ̀ ààrẹ ọwọ́ ga òun so everybody told when you think you are doing something for somebody you are only helping yourself. I'm telling you kò sí nǹkan tí ènìyàn ṣe fún yàn láyé rẹ̀ ní ṣe ọmọ tí ń tọ́jú òbí ẹ̀ ààrẹ ní tọ́jú òun náà fẹ́ẹ̀ dóbi so àmọ́ tó túmọ̀ sí òbí náà ti ti tọ́jú ọmọ ààrẹ ní tọ́jú ọlọ́fẹ́ ìtọ́jú alẹ́ nìsín tí ò ní lè rìn ọmọ àdì ẹsẹ̀ fún níyàn so gbogbo àwọn nǹkan wọn yẹn èèyàn kan máa ń rò wípé ẹni tí lùlù jọjà rẹ̀ ní lù fún bí ṣe lù ní jó bí ọba lùlù kò ní jó bẹ́ẹ̀ ni so a kàn rò wípé àwa ló lùlù fún ara ẹ̀ ní lùlù fún torí bó ṣe lùlù bẹ́ẹ̀ náà ló náà ń jó lédè fún ara ẹ̀ so everything you do in life it is for you kì í ṣe for anybody it's for you tí nàbà tí ní understanding yẹn wà á rò pé òun sí nìyẹn ni àwọn àmọ́ you be expecting reward from man kò tẹ̀ sí bó ṣe fẹ́ expect reward from man tí wọ́n máa reward well but possible the only thing they can give you is award wà lóògiri ní sí wa so it means wípé nítorí pé wọ́n mọ rírì rẹ yẹn wọ́n wà lọ paste ẹsẹ̀ ara ògiri wípé ibi àfíọ́sí nìyẹn ọ̀ká lè lọ gbọ̀ bẹ́ẹ̀ but reward oh Jesus Christ of Nazareth gbogbo ayé ni ó rí a manifest. And so that's why you wait for reward, not award. So gbogbo kan tẹ́ nìyẹn ṣe òyìn wá ní instrument ààrẹ ló ṣe é fún ibi tá a bá ń sọ̀rọ̀ lóòlù ní ìgbọ́nù. Sẹ́gbẹ́ ìdẹ́mẹ̀ bí ẹ̀mọ̀ ẹ̀kọ́ bẹ́ta òun tó wà nù lébẹ̀ ó ti tilẹ̀kùn mọ́ra kò ní nípa. So everything you are doing in life is for yourself. You must have that understanding in life. Pé ọ̀sàgbé ènìyàn ara rẹ̀ ní sáà. So bí èèyàn ṣe bẹ̀ tọ́da ààrẹ ló ṣe fún bó ṣe tọ́da èbó ni ọkàn tó bá ti bu ọ̀wẹ́ kan bẹ̀ lọ́kàn fi yòókù lẹ́nu mo yó oyó jẹ̀kẹ́ ló máa jẹ̀kẹ́ wọn tó bá ṣe tọ́da wàá jẹ́ ọkàn rẹ̀ á súre fún ààrẹ ló ṣe fún inú tí ẹ̀gbọ́n dùn pé òun ṣe nǹkan àwọn ènìyàn jẹ́ ṣùgbọ́n tó bá ṣe tọ́jà gbogbo ẹ̀jọ́ ó ṣe bí kankan téèyàn lè gbàgbé bàtà bẹ́ẹ̀ no problem. Olú ọlẹ́ tó bá ta rẹ̀ ẹ̀dìdè dúró. Somebody shout about hallelujah. Àdúrà àkọ́kọ́ tẹ́ ẹ máa gbà ó ní ẹ̀jẹ̀ ń parí ilé ìyàwó mi bẹ̀ ń lé ó Jesus Christ ọkàn ló ń pè mọ́ lọ́wọ́ obìnrin lóbìnrin yẹn Jesus Christ of Nazareth. Pẹ̀lú gbogbo orí ọ̀fẹ́ tí mo ti dé láti rìn káàkiri ayé èmi òróbìnrin mi àfi àdùkẹ́ mi ọ̀wọ́n. Ẹ bá pàtẹ́wọ́ fún ìyàwó mi. Ọmọ àdára bẹ́ẹ̀ yìí mú. Ẹ ṣe àmín. Ọlọ́run fún mi ní ìrànwọ́ sọ lẹ́ẹ̀kan mo ní àwọn dání lọ́wọ́ jí mi. Mo sùn gidi gan ni. Iye tẹ́ gbọ́dọ̀ jẹ́ wíjẹ ẹ̀kọ́ mọ́ sùn. Mo sùn gidi mo sì lálàá gidi.
ẹ wá mẹ́tọ́ lọ sọ fún mi Olúwa ní kẹ́ gbàdúrà kó n fẹ́ fọwọ́ kàn yín. mi mẹ́ni tí ń kọrin kan náà àwọn tó kọrin níbí nígbà tá à ń kọrin tí mo dún bì mo rí Olúwa sọ fún mi wípé àwọn kan ti deal for promotion bẹ́ẹ̀ni ẹ ṣe kọrin bẹ́ẹ̀ni ẹ kọrin ṣé ẹni gbogbo àwọn kan tá à ń ṣe please don't joke with it though. èmi tí mò ń gbàdúrà bẹ́ẹ̀ bá yájú ẹni tí wọ́n gbàdúrà tó mi nù yín ẹ̀yẹ yájú tó bá ń gbàdúrà mi play with it though torí mi náà wà wòran láti Nàìjíríà mo ká ẹsẹ̀ rọ̀ dé mi I'm telling you lẹ́yìn ká ẹsẹ̀ rọ̀ fún odidi almost 13 hours nígbà tí yẹn ṣe wàhálà gbogbo ti kẹsẹ̀ rọ̀ ní gbogbo ẹmọ náà kò ṣe é nù kí n tó àwọn rí kankan mọ́ padà lọ́mọdé rí mo sọ fún ẹgbẹ́ yẹ kí ẹ máa ní bus stop bíi ti jìnnà jù kẹsẹ̀ rọ̀ gbogbo ẹsẹ̀ sí kakó kárọ̀ ẹ̀kẹ́ hallelujah lórúkọ Jésù yóò dára fún ọ. Olúwa wá sọ fún mi àkọ́kọ́ mọ́ kẹ́kẹ́ fi gbà ní ìdọ́rọ̀ máa gbà yẹn Olúwa sọ fún mi pé àwọn kan ti deal fún promotion tí ń di láì wọn Olúwa lẹ́kẹ̀ẹ́ máa gbà ẹni kan àwọn tó kọrin bí ẹni kọrin náà and I saw that revelation pé some people are lifted they are due for promotion and it has come. bẹ́ẹ̀ mo sọ fún yín tó bá tó àkókò yẹn a máa gbà so ẹ mọ don't joke with anything but àdúrà àkọ́kọ́ tí Ọlọ́run fi hàn mí kí dájú tó wá jí mi ni wípé mo gbóhùn yẹn ni wípé ẹ gbàdúrà kí n fi ọwọ́ kàn yín bẹ́ẹ̀ mo sọ fún wọn á gbọ́ orin tí a máa ń kọ́ yẹn fọwọ́ kàn mí o bàbá fọwọ́ kàn mí o Jésù fọwọ́ kàn mí o. Amen. Ẹ bá mi yan Ọlọ́run lógo. Mo ti ní ọmọ ẹgbẹ́ akọrin tọ́pọ̀ rẹpẹtẹ. Èmi ni band leader. Àṣẹ ẹ̀mọ́rin tó wá. Ààrẹ ṣe nǹkan God will bless you. Sẹ́ni tí n bá ti ní kí ẹ gbàdúrà, kí ẹ gbà gidi gan. Ẹ̀mẹ́ta lẹ́dẹ̀gbà, Sátánì ọ̀dẹ̀ close. A tún wá gbọ́rọ̀ aka bíbélì mọ̀ sọ̀rọ̀ lọ aka bíbélì díẹ̀ revelation tó lọ́wọ́ fún mi then àwọn àgbàdo lórí promotion yẹn then the last one á jẹ́ àdúrà ìtúsílẹ̀ tẹ́lẹ̀ by the time tí a bá máa ṣe the next program testimony yín máa great your testimony shall be great. Mo ka bíbélì mo sì rí wípé kò sí ẹnikẹ́ni tí Ọlọ́run fi ọwọ́ kàn tí ayé rẹ̀ ò yí padà. Ẹsikísà àwọn kan rú wa àga pósí gan wọ́n rú lọ. Bíbélì sọ pé Jésù fi ọwọ́ kàn pósí rẹ̀ ẹni tó kú sí di alààyè. Ọkùnrin yẹn pariwo ní n tí mo fẹ́ kó ṣe fún mi ni pé kó fi ọwọ́ kàn mí. Bó ni Jésù ṣe fọwọ́ kàn dẹ́tẹ̀? N tó sì request fún mi. Ó dẹ̀ fọ́ kàn tẹ́ bí màá fi ọwọ́ kan ẹ̀tẹ̀ yẹn dẹ̀ lọ. Tẹ bá ti pe orúkọ Jésù ní ẹ̀kan ṣoṣo ẹ pè yọ ọ̀rá ní ẹ̀kan ní kẹ́ẹ̀pẹ́ ẹni ní orúkọ Jésù wọ́n wá sọ ara rẹ̀ nù lórí ọmọ yẹn tí testimony bá dé ẹni tí ayé rẹ̀ bá dá yóò lérò lẹ́yìn àìbèrè rẹ̀ yẹn nǹkan kan ò sí lọ́ọ̀rẹ́ ni tí nǹkan bá ń bẹ lọ́ọ̀rẹ́ wọn ó béèrè kò sẹ́ni tó ní tí wọ́n béèrè àti mi ò béèrè mẹ́gbọ́n mi ò béèrè mi kí wọ́n ó béèrè lára rẹ̀. wọ́n tó ti rí ẹ́síbíìtì tẹ́lẹ̀ pé tó bá wá gan gbogbo nílò ọ̀pálẹ̀ mọ́ ṣé kò tiẹ̀ lè fẹ́ kọ́ wá gan tó bá ti lọ́n bọ́ àwọn ò sí lé mọ́ kò bá mi lé sí lé ṣùgbọ́n tí Ọlọ́run bá ràn ọ́ lọ́wọ́ tí àwọn ènìyàn wọ tó ìwọ ní tí ń bẹnu lẹ́gbọ̀n wá bí ó sì jáde tí àwọn èèyàn dé tí wọ́n kó inú rẹ̀ gbọ́ mọ̀ dùn kò ní ní fílì àìtí ìdí ìrànlọ́wọ́ ni ènìyàn fi ń fi ojú kẹran sínú ọbẹ̀ àti pòsíṣàn rẹ̀ ìwọ wà bí tó bẹ̀ bá ti délé rẹ̀ pé yes nínú ẹ̀yin ọmọ yìí ta ló dé kíchìn wọ́n ní kọ̀sẹ́ ń débẹ̀ ṣé ẹ̀rọ bí ọpọlọ mi ò pé mi
Mo máa ń mo ṣe fi nǹkan mi síbẹ̀. Ètò níwù ibi lọ́wọ́, orí ibi lọ́wọ́, kò tí ì pé iye ẹ̀. Tó bá pé tí ẹ̀gbọ́n tí méjì sọ wípé ó ní aago yẹn sísà, ó ní yóò kún àkún lọ sílẹ̀. Ṣé àǹtókùn tí ń wọ́ sílẹ̀ tí ọwọ́ àmọ̀ pé ẹnìkan kan bú òun kò nítumọ̀ torí pé ẹsẹ̀sì gan ti wà ibi tó ń lọ nìyẹn. Ọ̀dẹ̀ máa débẹ̀. Ó mo ní a máa débẹ̀. Ẹ fi orúkọ Jésù wọn bá débẹ̀ ní pé ọmọ yẹn rí o. This is not the time to joke, this is not the time to play, but the time to be very serious about your life. Ẹ wá sọ ara yín nù ìgbà mẹ́ta ní tẹ́ bá ti parí màá ní Jésù Olúwa wa ẹ ṣe àmì nígbà mẹ́ta màá tún ní ẹ tún gbà ẹ tún gbà ẹ tún gbà. Olúwa fi ọwọ́ kàn mí. Olúwa ṣe kí n kò pé. Fi yòókù lẹ̀ fún. Láti ní orúkọ jẹ́ ọwọ́ rẹ̀ dà lára mi. Ọwọ́ rẹ̀ dà ní ara mi. Fi ọwọ́ kàn mí náà. Ẹgbọ́n sókè ẹgbàdúrà. Genesis 32, 22 to 29. Mo kàn fẹ́ kí ẹ kà ẹ máa ní kà kó kà tó bá di Acts chapter 5 gbogbo aláwọ̀ àti ìdílájọ kan Genesis chapter 22. Ó sì dìde ní òru náà. Òní yẹn máa dìde. So oh my God mo ní ẹ ó dìde. Ó ní ó ṣe kí ni ó sì dìde ní òru náà. Sẹ́rí ó di ọjọ́ tí èèyàn bá ṣe láyé láti dìde and the right time láti dìde òru ni. Ẹ̀gbọ́n tí wọ́n fẹ́ wí dáadáa gbogbo àyípadà tí ń ṣẹlẹ̀ nínú ayé òru ní í ṣẹlẹ̀. Òru ní í ṣe kí mo pè. Tí ẹ mọ iṣẹ́ ìgbàlà nígbà tí Kristi Olúwa tí ó kú tí ilẹ̀kùn ọ̀run yóò ṣí tí aṣọ ìkélé yóò fàya Bíbélì sọ wípé òkùnkùn bírímù bírímù ó ní láti sọ̀kalẹ̀. Láti bẹ́ẹ̀ kò ní ṣẹlẹ̀ o. Àfìgbà tí òru dé gbà tó òru dé tẹ bá tẹ bá fọlọ wíìlì dáadáa ó wá sọ wípé ìgbà yẹn tí Jésù jókòó ẹ̀bẹ̀ aṣọ ìkélé tẹ́lifílì ọ̀dẹ̀ fàjà. Àwa ní direct access to the kingdom of God. So òru ní àwọn ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ nínú ayé. Òru ní òkùnkùn máa ń ṣiṣẹ́ ibi. Òru dẹ̀ ni Ọlọ́run máa ń ṣiṣẹ́ àyípadà. Ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lè wí ni ó ní ó fi ire fún olùfẹ́ rẹ̀ ní ojú oorun. Wọ́n eléyìí tá a bá rí ẹnikẹ́ni tí bẹ́ẹ̀ ní ìpéjọpọ̀ yìí tá a sọ ojú oorun ju ojú ogun fún. Mo dúró nínú àṣẹ Ọlọ́run bàbá tí ọmọ àti ẹ̀gbọ́n gbogbo ẹni tí ó ń jọ lógun ní ojú oorun rẹ̀ idà yóò rò wọ́n dànù. Gbogbo ẹ̀yin tí wọ́n ń jà lógun ní ojú oorun tọ́jú wípé tẹ̀rùtẹ̀rù lẹ́fí máa ń sùn. Gbogbo agbára ibi náà gbogbo ẹ̀dá ibi náà àwọn ẹ̀mí ibi náà àrá inú Olódùmarè kò sẹ́pẹ́ lọ́dà. Ó yà kọ́ wípé ó ń fi ire fún olùfẹ́ ní ojú oorun. Ibẹ̀ ni Ọlọ́run ti máa ń tú àṣírí ayé fún nìyẹn. Bẹ́ẹ̀ bá jí ọmọ Ọlọ́run o gbọ́dọ̀ sùn lásán kó dẹ̀ jí lásán. Bẹ́ẹ̀ ni tó bá ti bọ Ọlọ́run rìn débẹ̀ o gbọ́dọ̀ bọ Ọlọ́run rìn débẹ̀ and this is your right church. Ibi tó ti develop ni tí wọn náà fi lè máa rí ire ní ojú oorun. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kí wọ́n gbèrè sọ pé ó sì dìde ní òru náà kí ló wá ṣẹlẹ̀. Ó sì mú àwọn aya rẹ̀ méjèèjì. Ó mú ayẹ ẹ má ká lọ. Àti àwọn ìránṣẹ́bìnrin rẹ̀ méjèèjì. Yes. Àti àwọn ọmọ rẹ̀ 11. Yes. Ó sì kọjá ìwọdò Jákọ́bù. Yes. Ó sì mú wọn. Sórí pé wọn náà kọjá. Ọmọ àwọn sàmì ọ̀sàmì wà kọjá. Ọmọ àkọjá. Yes. Ó sì rán wọn sí òkè odò náà. Ibi tó ń lọ náà ni pé ọ kọjá sí òkè ni. Ẹ sọ pé mo ń lọ síbẹ̀. You are getting there. I said you are getting there. Nothing is stopping your life. You shall get there in the name of Jesus. Kò tí tán. Nígbà tí ó rí i pé òun kò lè dá. Ó fọwọ́ kàn án. Ó fi ọwọ́ kí n tó nídìí náà ní ìfọwọ́kùn Olódùmarè ẹ̀dẹ̀ ti rí láyé yìí. Ó fi ọwọ́ kàn án. Yes. Ihò egungun itan rẹ̀. Yes. Ihò egungun itan Jákọ́bù Ó sì yẹ. Yes. Orí òkè. Yes. Bí ó ti ń bá. Yes. Kò tí tán. Ó sì wí pé. Ó wí pé. Jẹ́ kí èmi kí ó lọ nítorí. Jẹ́ kí
ẹni yẹn ń sọ fún pé jẹ́ kí n lọ torí ilẹ̀ ti fẹ́ mọ́. tí ojúmọ́. kò tí tán. ojúmọ́ tán. ó sì wí pé. ó wí pé. èmi kì yóò jẹ́ kí. mi ò ní jẹ́ kí o lọ. ibi àbáyọ wà ní mo fẹ́ kẹ́ wòye o. bí kò ṣe wí pé. ìwọ bá súre fún mi. àfi tó bá súre fún mi. ẹ wá gbọ́ ẹ wo ibi tí àbáyọ wà ní o. yes. ó sì bí pé. ó bí wípé. orúkọ rẹ. kí ló orúkọ rẹ. òun sì dáhùn. ẹ ló dádì kí ló dé tàbí bí léèrè sẹ́mọ̀ wípé títí bí àkókò yẹn dádì Jákọ́bù kìí ṣe Jákọ́bù sẹ́mọ̀ títí èfi ṣe Jákọ́bù ìdí tí èfi ṣe bẹ́ẹ̀ ni wípé nígbà tí bàbá rẹ̀ fẹ́ súre fún ọ sọ fún bàbá rẹ̀ kóhun èsì Jákọ́bù pé Ísọ̀ lòun láti nínú ìpinnu Olódùmarè Jákọ́bù la lè fẹ́ súre fún so kò ní ìdí àti chéńjì orúkọ ẹ̀ kó tó gba ire torí kó tó di pé àbí láti sọ wípé òun ni ó máa ṣe orí fún ẹ̀gbọ́n rẹ̀ ṣùgbọ́n fún ara rẹ̀ ló yí kádàrá ayé rẹ̀ padà torí bàbá rẹ̀ bí léèrè pé ìwọ ta ni fún rẹ̀ náà ló ó ní èmi Sọ́ọ̀lù ọmọ rẹ̀ ní ẹni Ísọ̀ ọmọ rẹ̀ ní so láti ìgbà yẹn náà ló sì ti ń jẹ́ Ísọ̀ táyé rẹ̀ ti ń sọ káàkiri ayé rẹ̀ wà nítumọ̀ ó wá ń ṣe àṣedànù ìdí nìyẹn tí áńgẹ́lì yẹn fi wá padà fún wípé ṣé Ísọ̀ náà ló tún máa jẹ́ báyìí ló tún fi á repeat the same question tí bàbá rẹ̀ fi léèrè pé ìwọ ta ni kí ni orúkọ rẹ̀ gan lọ́sẹ̀ wàá sọ pé èmi ẹ̀ ṣe Ísọ̀ o Jákọ́bù ni orúkọ mi ìgbà náà la tó wá change orúkọ ẹ̀ ọ máa kó bí pẹ̀lú orúkọ tuntun Jesus Christ of Nazareth ó máa kó níbí pẹ̀lú orúkọ tuntun yes ó sì dáhùn. ó dáhùn ó wí pé Jákọ́bù yes ó sì wí pé ó wí pé a kì yóò. a ò ní pè ọ́ lórúkọ yẹn mọ́ torí ọ̀rẹ́ kí o ti pollute orúkọ yẹn ìtọ́yẹ kọ́ ọmọ ẹ̀jẹ̀ ọ̀jẹ̀ àwọn àmọ́ pé ọ ní kíni Ísírẹ́lì ó ṣe àpẹẹrẹ ọba ọmọ ọba ẹ wò ní mọ́mí dání ọba nìyí o ẹ jókòó dáadáa kí ni yín ọba ẹ wò tún ẹ wò sí ẹ sọ fẹ́ náà pé ọba ló jókòó láàárọ̀ ọmọ fi ọwọ́ pa ìdá ọba lójú ọba lówó yẹn ẹ kí hallelujah orúkọ rẹ nìyẹn láti òní lọ please don't look down on your life àwọn èèyàn lè mọ ní ìtumọ̀ fún ayé rẹ bọ̀dẹ̀ nìkan wà tó ní ìtumọ̀ fún àwọn èèyàn lè mọ ọmọ ibi tó ń lọ ṣùgbọ́n ẹnìkan wà tó létò ibi tó ń lọ fún ọ wọn ò rí ọ̀la rẹ ṣùgbọ́n ẹnìkan rí ìjọba mọ̀ pé ilẹ̀ tó sú ní bọ̀ wá fún nìkan lè mọ wọ ọkùnrin ìsìn ṣùgbọ́n máa yí padà ṣe máa kàrà torí mo ṣe bachelor díẹ̀ tàbá jẹ́ bàbá ti gbé àkàrà sí orí náà ọgbọ́dọ̀ máa yí sọ́tún àmọ́ yí sósì àmọ́ yí sọ́tún àmọ́ yí sósì àmọ́ yí sọ́tún àmọ́ yí sósì bọ́lọ̀ ṣe ń ṣe ọlọ́wọ́lọ́wọ́ nìyẹn torí gbà tí ọba jáde nínú epo yẹn ẹwà yẹn máa jáde níbi wípé sọmọ pé àwọn àkàrà míì wà máa bí tìbú débi pé èyí ò ní lè jẹ ní ìmọ̀ bóyá máa ṣe sẹ́nu pé gbàtọ́ bá wà sínú àgbo tán wà máa ti sẹ́gbẹ̀ẹ́ kan pé ìwọ ọgbọ̀rọ̀ tí ì lọ báyìí níbi tó ń bí tìbú dé nígbà tó bá jáde nínú epo yẹn tàbó oró tán tí ó fa ìyẹn inú yẹn kọ́ máa dùn sí àkàrà pé n ò ní jẹ́ ọ báyìí n ò ní sùúrù fún ọ ọmọ amú ẹwà títún jáde mo ní wàá mú ẹwà títún jáde mo ní ọmọ amú ẹwà títún jáde 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 iṣẹ́ rẹ yóò mú ẹwà títún jáde ilé rẹ yóò mú ẹwà títún jáde ayé rẹ yóò mú ẹwà títún jáde ọmọ amú ẹwà títún jáde bíbélì wa sọ wípé àkókò ti tó àdúrà ló kúrò àyè. yes. ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà ìwọ sì borí. yes. Jákọ́bù sì bí ó sì wí pé. ó wí pé. èmi bẹ̀ ọ́. èmi bẹ̀ ọ́. sọ orúkọ rẹ fún mi. sọ orúkọ rẹ fún mi. òun sì wí pé. ó wí pé onídìí. èṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi. yes. ó sì súre fún. ó ti tó. ibi tí wọ́n lọ nìyẹn ó sì súre fún Ọlọ́run á súre fún. ta ló dé ìdílé sẹ́mi àbẹ́yìn. ẹlẹ́gbẹ̀ẹ́ fún ara yín.
ẹ̀dẹ̀ fara yín náà lóko. Ẹ kí hallelujah. Ẹ kí kó ní wàá yẹ lọ. Àdúrà ni mo fẹ́ kẹ́ gbà. Ọbẹ̀ nínú ìwé Acts chapter 5, I think Acts chapter 5 verse 19. No, Acts 12. no. Okay, Acts 5:19. I say thank you. Yes. Eka. Ṣùgbọ́n áńgẹ́lì Olúwa ṣí ilẹ̀kùn túbú. Wo ilẹ̀kùn máa ṣí. Mọ́mí ilẹ̀kùn ó ṣí. Áńgẹ́lì Olúwa ṣí ilẹ̀kùn túbú. Kí ló wá ṣẹlẹ̀? Ní òru. Èyí ṣe ní ọ̀sán gan lóru. Kó lè mọ̀ wípé rúgbà tó wá ilẹ̀kùn ti ṣí. Bẹ́ẹ̀ni, sẹ́mi pé ó di dandan kí ilẹ̀ sá mọ̀. Ilẹ̀kùn ṣí nìyẹn. Kò tí ì tán mọ́ mi. Nígbà tí ó sì mú wọn jáde. Nígbà tó mú wọn jáde. Ó wí pé. Ẹ lọ. Ẹ dúró. Kò sí tó máa di Ọlọ́run lẹ́yìn fún mi. Ẹgbẹ́ bíbélì yín lẹ̀. Ẹgbẹ́ bíbélì yín sílẹ̀. Àdúrà mẹ́ta pé ló lè máa gbà. Méjì wáyé. Ẹyọ kan ló di promotion. Testimony ló máa follow. Ẹgbẹ́ bíbélì yín lẹ̀. Mi gbọ́ngbọ́n ló kó disturb mi. Tí bá ti bí ẹ dìde tó báyìí kán ìdìde. Jókòó dáadáa. On your mark, get ready. Jókòó. Jókòó. Gbogbo àwọn ọmọ tí mẹ́rin pátákẹ́ jẹ́ Jésù gbogbo wọn. Nígbà bá pa fẹ́ gbàdúrà deliverance. Gbogbo àwọn ọmọ pátágbá tí bẹ́ẹ̀ mọ̀ péjọpọ̀ yìí. Ẹ̀jẹ̀ Jésù kò bu ayé rẹ̀. Àdúrà ilé ìgbé sàdúrà tí ọmọ mi rí Jesus name, Jesus name, Jesus name. Almighty, you tell it, we need you. Bàbá wa nínú ìgbàgbọ́ kan lọ sọ ní tó bá wà níbi àdúrà tó bá ẹ̀kú ń bẹ̀ tára rẹ bá ti wúwo o ti lè rú ẹlẹ́rù ni. Ó ní tó bá ti wà níbi àdúrà o gbọ́dọ̀ gbàdúrà tí ara rẹ máa fúyẹ́. So nǹkan jáde ní ayé ènìyàn. Excuse àkókò tó bá ní lára ní ìsìn, please struggle to just allow you to go out of your body. Àtòrí àtẹsẹ̀ make sure you shake everything. Gbogbo tó ṣe shake o shake àti tó ṣe shake gan shake ẹ̀. Ètò ò lè báyé mi dúró èmi kí mo ní ọ́. Ṣé ti ṣe tán? Ọ̀yọ́ máa ẹ jókòó. Ẹ máa méjì ẹ̀. Ẹ̀fọ́ kan ní balẹ̀ ẹ méjì ẹ̀. Ebi kẹ́ sáré tẹ̀ lókè náà ni. Ẹ bẹ jẹ́ nàmbá wa. Ẹ méjì ẹ̀. Ẹ méjì ẹ̀. Ẹ méjì ẹ̀. Ẹ dìde! Ẹ sọ pé mo dìde. Ẹ wí bẹ́ẹ̀ náà kẹsàn-án pé mo dìde. Ẹ ṣe àmì. Àdúrà àkọ́kọ́ tí ẹ gbà nìyí. Ọlọ́run gbogbo tí ń bá ìpín mi rìnrìn àjò. Sẹ́ni gbọ́dọ̀ bá mi. Gbogbo ogun tó ń bá ìpín ayé mi rìnrìn àjò. Gbogbo ogun tó ń bá ìyànmọ́ mi rìnrìn àjò. Ẹ̀sìkìsà, òtítọ́ ni tí mo sọ fún yìí, tí mo fẹ́ sọ jáde lẹ́nu yìí. Mo mọ ẹnìkan ní ìlú Ìbàdàn sá. Testimony tó ní agbára ni. Kò síbi tí ó bá lọ, ìrí ìnàkí ni àwọn èèyàn rí. Ṣùgbọ́n tí ó bá ní nǹkan kan tó fẹ́ gbà tàbí tó fẹ́ ṣe, ẹ rí gẹ́gẹ́ bí ènìyàn. Àbí ẹ rí tí ó nice gan. Bọ́dọ̀ yẹ pé ó fẹ́ fún interview ni o, ó fẹ́ lọ gba nǹkan ni o, ọ̀dọ̀ olóore nílọ ni o, ní o lè rí bí ènìyàn. Nítorí pé agbára kan ní bá rìnrìn àjò. Ẹ̀kẹ́tò àdúrà mẹ́ta mo pe àkọ́kọ́ nìyí o. Ẹ pe orúkọ Jésù kó sán bí ara. Ẹ̀yin ogun lẹ bá ìpín mi rìnrìn àjò. Àwọn ogun tí a bí mi mọ́, àwọn ogun tí ó kàṣà dédé wọnú ayé ènìyàn. Tó lóhùn ní jáde, ẹ máa ké fi ayé mi sílẹ̀, jáde ayé mi, jáde náà mi, ẹ̀gbọ́n sókè, ẹ̀gbọ́n tó bá. Olúwa mú èmi náà jàná. Mẹ́mi náà ṣe kí o. Mẹ́mi ṣe kí o. Ọlọ́run bá ṣe tán tí ó kàn ràn yàn lọ́wọ́, á kàn gbé áńgẹ́lì dìde. Áńgẹ́lì rẹ̀ yóò dé. Mú èmi náà jàná. Mo fẹ́ kó o náà là àti kọ̀ọ̀kan fàníyàn. Àwọn kan ní wọ́n ní gbogbo òru làwọn fi ṣiṣẹ́. Ṣùgbọ́n nígbà tí ẹnìkan dé
ju àwọn rẹ síbí wọ́n dẹ̀ kó àkọ́wọ́ sí mú mi jánà jẹ́ kí mi náà ní àbáyọ ní ayé mi ẹgbọ́n sókè ẹgbàdúrà lọ́wọ́ Jésù ẹ wà tí ọwọ́ yín kọ́kọ́rọ́ ìgbéga mi dà you are getting that key mo kí Olúwa fi hàn mí mo rí kété pé àwọn ènìyàn máa ní testimony promotion ẹsísà wọ́n máa ní testimony promotion ẹgbẹ́ orúkọ Jésù ní ìgbà mẹ́ta gbogbo àwọn tó ti ha ni gbogbo àwọn ẹ̀tọ́ tó ha àwọn irin tó ha ẹtẹ́wọ́ yẹn orúkọ Jésù ní ìgbà mẹ́ta Olúwa gbélé mi lọ́wọ́ ẹni tó ti ń jórúkọ olórúkọ ṣùgbọ́n ayé orúkọ rẹ̀ padà mí ni sọ pé ó sì bọ̀kan fún Olúwa gbé ilé yìí lé mi lọ́wọ́ mú kí èmi náà kó ní ọ̀rọ̀ ẹ̀rí promotion ìgbà mẹ́ta ẹ̀kọ́ orúkọ Jésù ẹ gbàdúrà gbólóhùn àkọ́kọ́ yẹ ẹ fò sókè sí àmẹ́ni Ọlọ́run gbogbo agbára tó ń bẹ nìkọ̀ọ̀kan rìnrìn àjò over 21 years ni Jacob fi ń jẹ́ orúkọ Ísọ̀ tó sì fi rí ìdààmú lábẹ́ Lábánì nítorí pé kì í so orúkọ ẹ̀ gbogbo àwọn ìpín burúkú tí ń bá ìpín wa rìn àwọn àfòmọ́ burúkú tá a ti forí kó nítorí kankan tàbí ìkejì tàbí nítorí ibi tá a bí wa sí gbogbo ẹ̀yin àjòjì ẹ̀mí tẹ́ dàpọ̀ mẹ́ẹ̀mí wa gbogbo ẹ̀yin àjòjì ayé kan tá a ní ilẹ̀ tó ń bá wa pé ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa pẹ̀lú àṣẹ Olódùmarè nínú kọ́lọ́fín yín ẹ jáde wọlé bẹ́ẹ̀. mo pa ní àṣẹ nísinsìnyí bàrò sótó di àkàbà bí a bá lè fa àwọn èèyàn jáde kúrò náà prison tó ní ẹ máa lọ ọ̀nà ńlá gbogbo ẹni tí bẹ́ẹ̀rù ìpéjọpọ̀ yìí ọ̀nà àbáyọ tí ẹnikẹ́ni ò lè dí lórúkọ Jésù àmẹ́yẹ mẹ́ta ni o kí ó là bẹ́ẹ̀. Ti ṣe àmì méje wa ní mo gbà á mo pa láṣẹ kọ́kọ́rọ́ ire tó ti ń wá kiri kọ́kọ́rọ́ promotion especially according to this revelation God has given me kọ́kọ́rọ́ promotion tó ti díẹ̀ ti deny rẹ̀ kọ́kọ́rọ́ ire kọ́kọ́rọ́ ayọ̀ tó yẹ kó ti ọwọ́ yìí lọ́wọ́ para before the next program Ọlọ́run àwọn wòlíì orí òkè Ọlọ́run SK Abiara Ọlọ́run gbogbo àgbáyé mo wí ní orúkọ Jésù Kristi àmì méje ni wàá wá pé mo gbà kọ́kọ́rọ́ náà ibikíbi tí ó lè wà ọwọ́ ènìyàn ní ọwọ́ obìnrin ọwọ́ ọmọdé tàbí àgbà funfun tàbí dúdú tàbí ní ọwọ́ áńgẹ́lì tàbí òkú tàbí alààyè nísinsìnyí agbára Olódùmarè kí ó ṣe àwárí rẹ̀ kí ó gbélé wa lọ́wọ́. Àmín 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 àmín. Àṣẹ tí ó ṣe yí padà ó ṣe dìde ní orúkọ Ọlọ́run Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ǹdẹ́ máa ṣe ní ìsìn àlèlúyà méje lẹ́ẹ̀kẹ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọ̀rọ̀ yìí ti yọrí sí ààyè. Mo ń lo àpò ìmọ̀ fún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé ọ̀n bàbá wa àti bàbá ọlọ́ba àti mọ́mì. Thank you so much. Gbàdé ní principal lẹ́ẹ̀kì mo fẹ́ wọlé. Ó lè sọ ma pa dúró mọ̀ máa gbàlagbà yìí. Thank you, mami. God will honor you. Ẹ ṣe gan. Mo gba Ọlọ́run gbọ́ nínú gbogbo àwọn iṣẹ́ ìrìnsẹ̀ tá a ti ṣe àti tí tó ń bọ̀ wá wípé ó máa tán gbogbo àìní tí wọ́n ń bọ̀. By the time tí a bá tún jọ ríra ẹgbọ́n tá a máa ríra wa a ó lè testimony. Wá wọ́n ti ń bọ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ dáadáa. Hallelujah ayé méje kojú tiẹ̀ lọ. 1, 2, shout. Come back to you. Good measure. Press down and shake it together. Àwọn tó mọ àwọn tó ń ta gàrí láyé ọjọ́ yẹn. Tẹ́ bá fẹ́ ra gàrí, tẹ́ bá fẹ́ cheat àwọn tó ń tẹ̀lé ẹ̀sìn pé kó kì dáadáa. The same thing, that is why how God will do it for you today. Therefore, you have to give to the Lord from your heart and smile to the Lord.
Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Atọ́bajayé Olódùmarè lọ́ba fi Èdùmàrè. Ọba tó wà kí ayé yìí tó wà, ọba tó bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá tí yóò sì wà nígbà tí ayé yìí kò ní sí mọ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Olúwa mi mo dúpẹ́. Mo dúpẹ́, mo dúpẹ́. Olúwa mi yẹ. Èdùmàrè. Atọ́bajayé ẹlẹ́rù mi, bàbá ló wà. Alala bàbá ẹ̀. Ọlá Jésù bàbá ẹ̀. Èdùmàrè kájú ayé. Ẹ̀jọ́, bóyá Èdùmàrè tèmi ló kájú ayé lọ. Ṣá wà náà rè o, ọmọ ọba. Ìjọ